Hello everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Tony, idio ọ̀kan àbí kí lórúkọ ẹ̀. Èwo nu yín ló lọ sun Kirikiri mọ́jú? Èwo nu yín? I want to thank my mommy, my daddies. Yes, I could not believe they would come forth for me. Mommy ẹ̀kọ́ ló lọ jẹ̀gbájú nínú palace lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ìgbà tó bá ti fi àwọn olórí ire lẹ̀, lọ́sọ̀ pé olórí ibú ló fẹ́ tẹ̀lé. Báwo lo ṣe ní máa sun Kirikiri mọ́jú? The last time tó ń invite ẹ, ṣàgbé bó ṣe kọ́rọ̀ sẹ́nu ni ọ̀rọ̀ ẹnu òkùnkù dáa tẹ́lẹ̀. Nísìnyí báyìí, olórí jagunjagun Ọlọ́run ọmọbìnrin yẹn, kudos to her. Olórí jagunjagun fi ẹ́ ṣẹ̀sín. Ó ní ó ṣèbí tíìmù kan lẹ́jọ́ wà náà tẹ́lẹ̀. Olórí jagunjagun tó jẹ́ pé kò kí ń forgive. Imagine kó jẹ́ pé látọ̀dọ̀ olórí jagunjagun náà ti gbé ẹ. Ṣó mọ̀ pé àwọn Dorcas wọ́n ti ṣe everything possible for them to release you. Do you know that? In less than 24 hours wọ́n ti release ẹ. Olórí jagunjagun wá sọ pé òun máa ṣe èpèdè. Ó fẹ́ kó o pẹ́ ń bẹ̀ díẹ̀ ni. Ibi tó o sá sí, as old as you are, kò yẹ kó o identify pé ibi tí mo sá sí ẹni tó sọ pé I don't have a forgiving spirit. Ẹni yẹn ni mo wá lọ sá lọ bá tí mo dẹ̀ ti ṣẹ̀ tẹ́lẹ̀. Ó wá ń filé ayé ẹ̀ ó fi ń create content. Ó ní ṣé ẹ lè believe pé àwọn tó ti jọ ṣiṣẹ́ papọ̀ àwọn ló tún arrest ẹ̀. Kò sọ pé kò tiẹ̀ sọ pé we are working on our release o. Ọlọ́run máa yẹn kéèyàn sọnù ilé ayé. Kò tiẹ̀ sọ pé ẹ jẹ́ àgbo bá ṣe máa jẹ́ kó máa release ẹ̀. Ó kàn wà ń bẹ́ àdó tó ṣe ìyàbọ̀ gbogbo wọn ló kàn sọ pé Dorcas you expose yourself. Kò tiẹ̀ mọ nǹkan tó fẹ́ sọ lórí fídíò yẹn. Dísòsò ò mọ nǹkan tó fẹ́ sọ because ó fẹ́ kó o pẹ́ ń bẹ̀ kí ìyà dùn ẹ́ lára dáadáa. Inú ẹ̀ dùn bó ṣe arrest ẹ̀. Lẹ́yìn mo sọ pé òòrè yàn lọ sáwá. Àǹtí ẹ̀dẹ̀rẹ̀ Mèsòrò ọpẹ́lọpẹ́ Mèsòrò they were ṣe kinní kan, they were very nice to me, they were helping me. Mèsòrò sì jẹ̀gbá tí ìkejì ẹ̀ wà lórí hospital bed tó wọn tẹ̀ tí lè ráyè ẹ̀. Ó ti wá kú wọ àtiwá ẹnìkan síbẹ̀. It remains you and your cadara there. Tóyìn ìdí ọ̀kan. Ẹ jọ àwọn owó náà tún gbé pẹ̀lú ẹ̀yẹn. Ṣé àwọn ọkọ ẹ tí èèyàn tó ya fọ́tò yẹn ò dáa? Ṣé wọ́n kó ẹ tọkọtọkọ tẹbí tará ni because I don't ẹnu ò dẹ̀ kì í rọ̀ ẹ́. Kò sí nǹkan tó tí ì sọ sí Dorcas. Kò sí. From defamation ni o. Ṣó máa dúró nǹkan tó o ṣe? Ṣó máa dúró bó ṣe? Tó bá sọ pé òun lọ, ìwọ ló máa jáde. I don't even understand how you people do it. Wàá jáde, wàá ní ó lọ o dá sí wọn irọ́ dẹ̀ ni o. Ibi tó máa bú Dorcas báyìí, ó máa wà lábẹ́ ẹ̀bẹ̀ báyìí tó máa gọ síbẹ̀ tó máa comment tó máa like tó máa ṣe laughing emoji gbogbo ẹ̀ la máa rí o. Tó bá sọ pé o ṣe fracas mọ́, o sì lọ comment síbi tó ti ń bú Dorcas. Fracas ṣì nìyẹn. You did not go. Kò sẹ́nibọ̀dì tó sọ pé òun ò ṣe mọ́. Gbogbo wọn ló wà ní ẹ̀yìn canopy tó ń garùn báyìí pé to your tent o Israel. Nobody. Everybody watch everybody on this social media. Dorcas tó wá jíyàn tó ti ṣe ẹ́ lóore rí. Tó ti ṣe ẹ́ lóore nígbà ìpọ́njú rí. You can categorically say that business tó dálẹ̀ gan. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ Dorcas. Àwọn àǹtí Ṣọlá pé kì í dẹ́ ṣe pé £1 náà ti fi support ẹ rí. Ibi tó o sá lọ. O fẹ̀ tẹ́lẹ̀, o ń palapalapa. Àwọn tó ń claim loyalty sí. Torí pé wọn ò lè gbà ẹ́ lẹ̀ nígbà ọwọ́ yà dùn ẹ́ dáadáa. Àwọn tó ń claim loyalty sí. Wọ́n máa ń forúkọ ẹ ṣe content. Ó ṣiṣẹ́ fún wọn. Ṣé ẹ máa believe pé lọ́jọ́ èní àwọn tó ṣiṣẹ́ fún àwọn náà tó máa sọ pé kán lọ gbé tó máa tún fọlọ́pàá gbé? Kò sọ pé báwo náà ṣe fẹ́ release ẹ̀ torí nǹkan tèmi ti ẹ̀ ń try àti sọ ni pé honourable yín Onígbìndé wọ́n máa ti gbé wọ́n ti palẹ̀ ẹ̀ mọ́. Kí ni way forward? Kò tí ẹ̀ bẹ́ẹ̀ wá way forward. Àwọn tó ń fún ní loyalty kiri up and down. Ó ní
èpè la máa ṣẹ́ fún yín. Ó ní kó má worry, òun máa bẹ́ ẹ ṣépè while you rot in jail. Dàda ò lè jà ó bínú ẹni tó gbójúlé. Ṣé Lizzy gan sì ẹ̀ sì lè save ara ẹ̀ táwọn sọ pé ó fẹ́ wá save wọ̀? O má dúró court case na water níwájú Lizzy. Ibi tó fẹ̀yìntì nìyẹn. Àwọn tí wọ́n lè gbà ẹ́ là, àwọn tí ò ní forgiving spirit, àwọn tí ò jẹ́ nǹkan kan nú ayé. Wọ́n ṣe gbé ẹ báyìí tó bá yẹ pé wọ́n jẹ́ nǹkan ni ẹsẹ̀kẹsẹ̀ náà máa release ẹ̀. Kò ní tutù láíláíláíláíláí. Ẹni ìwá jáde ó ní màá ṣépè fún yín, èpè mi ló ṣá máa ń dùn yín látẹ̀yìn ẹ máa ṣépè. Kí lè pè ẹ fẹ́ dà? Àtẹ́lẹ̀ tó ti ń ṣe láti jọ ìgàn kí ló dà? Táwọn sọ pé tuntun tó tún fẹ́ ṣe ṣe bóun nìkan lè pè ń já. Ṣé o ti rí ilé ayé ẹ̀? Look at your life. Tóyìn ìdí ọ̀kan àbí ìdí ọ̀gàn àbí kí ló ń pè é? Look at your life. Look at how you mess yourself up. Kò dáa kéèyàn máa gbàbọ̀dè náà. Alábọ̀dè ni ẹ́. Kán tó lé ẹ ló ti gbàbọ̀dè fún wọn. You use an influence of somebody. Ẹni yẹn bẹ́ẹ̀ pèrò sọ́kọ̀. Ṣó rò pé lásán ni? For somebody to use their voice to advertise for you. For people to support you. Ná bá ra nǹkan lọ́wọ́ ẹ̀. Nǹkan tí ó jẹ́ pé kìkì ìdun ló kún bẹ̀. Àbí ìdín àbí ìdun gbogbo ẹ̀ ló kún nínú oúnjẹ. Ná bá dẹ̀ pè ẹ́ pé wá arábìnrin. Wọ́n ti ń complain pé ọjà tó ń rà lọ́wọ́ ẹ̀ through àwọn kò dáa. Má borúkọ mi jẹ́. Èmi fúnra mi mo build orúkọ mi. Èwo ni kí polówó fún ẹ kó wá máa ta nǹkan tó ti bàjẹ́ fún customer. Bó ṣe gbé parí nìyẹn. Kò ní right láti sọ̀rọ̀ sí ẹ. Kò ṣe kinní kan láti sọ̀rọ̀ sí ẹ. Who is she? Who are they? Ó gbàgbé ni. Odò tó gbàgbé orísun kí ló máa ṣe? Ó máa gbẹ dànù. Kán tó wí kán tó sọ pàá ó ti switch side. Á jẹ́ pé ó tiẹ̀ ti wà nù wọn tẹ́lẹ̀ ní. Ó ní mo dẹ̀ wá sọ pé side tó wá switch ń sìn báyìí. Kì í ṣe pé àwọn èèyàn gan lè gbára wọn táwọn sọ pé wọ́n fẹ́ gbà ẹ̀ lẹ̀. Lizozo court case na water. Mesoro court case na water. Ìwọ náà court case. Ẹ kàn fi court case ẹ kàn fi ń ṣayọ̀ ni. Ẹ kàn fi court case ẹ fi ń ṣayọ̀ ni. There are things in this life that you have to understand. Tó bá jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n lè bá ẹ wí. Ní olùbáwí tó bá ṣe nǹkan tí ò dáa. Ẹ má bínú. Òmú customer ò gbé ṣépè. Òmú dọ̀ka so bojú ẹ̀jẹ̀. These are the hands that feed you before. Àti donation àti voice. Sórí kéèyàn polówó ọjà fún ẹ lọ́fẹ̀ẹ́ lásán. That is a customer pẹ̀lú kinní tó wà yẹn. Ó jókòó síbẹ̀. Òun ṣòṣì ara ta mára yò. Wọ́n wá gbé ẹ̀ ń sìn báyìí. Àwọn mummies and mummies ẹ tó yẹ kán ti kún police station. Wọ́n kúkú wà Nàìjíríà. Wọ́n ń jẹ gbá kiri. Wọ́n kúkú wà Nàìjà náà. Wọ́n ń jẹ gbá kiri nínà. Wọn ò lè dọ́dọ̀ ẹ o. You will be all right eventually. Wà all right. Pẹ̀lẹ́ baby. Ojú ẹ̀ wá mọ́. Tó bá tún dé ń sìn ẹnu ẹ̀ ò ní rọ̀ ẹ máa gbọ́. Tó bá ti dé ó ti máa cram nǹkan tó ń fẹ́ sọ. Tó bá ti dé ń sìn ló máa fọ́ sókè ló máa fọ́ sílẹ̀. They try to shake kinní kan. Ṣebí nǹkan tó sọ the last time. Ìgbà tí mo débẹ̀ wọ́n ní kò sí nǹkan kan pé kí n má worry kí fọkàn mi balẹ̀. Báwo náà ṣe wá gbé ẹ ń sìn wọ́n tó gbé ẹ tọkọtọkọ tẹbí tará àbí ta náà tún kó ẹ mọ́ yẹn. Wọ́n kó ẹ mọ́ rógà. Wọ́n ní kí fọkàn mi balẹ̀ pé kò sí nǹkan kan tó lè ṣe. Who is Dorcas? Kí ló fẹ́ ṣe? Kinní kan wọ́n ti kó ẹ wò. Àwọn ẹja tó kù nù ṣọ́ọ̀bù àti gbìn. Jọ̀ọ́ báwo ló ṣe máa ṣe báyìí tí gbogbo ò ní bàjẹ́ kó tó dé. Wọ́n ti kó ẹ mẹ́rù lọ. Honorable Onígbìndé school model nìyẹn tó ń fi ilé ayé ẹ̀ tó fi ń kàṣíkùs. Kò wá bó ṣe máa jáde. Ẹ̀yin tẹ́ fi ilé ayé yín tẹ́ fi ń support Lizozo. Ayé yín ti bàjẹ́. Ṣé ẹ̀ ń gbọ́? Ẹṣin iwájú ni tẹ̀yìn wò sáré. Tẹ́ bá kọlu nǹkan kò níbi tó máa lọ. Kò ní ná sísì lẹ́yìn lórí. Ó tún máa fọ̀rọ̀ yín tún ṣe content ni á tún fi polówó ọjà. Á tún sọ pé ṣèbígbà kan lẹ wà pẹ̀lú àwọn ṣèbígbà kan lẹ wà pẹ̀lú eléyìí. Ṣèbẹ́jọ́ ń ṣe tẹ́lẹ̀ ni àwọn ló wà rẹ̀ ṣe inú ẹ̀ tún máa dùn ni tó fẹ́ kó pẹ́ ń bẹ̀ dáadáa. Ṣọlá pé ọlọ́ I fear who no fear Ṣọlá pé o.
àìfẹ́ ò no fẹ́. Ẹ̀yin dẹ̀ wà pẹ̀lú ẹ máa gbàdúrà pé kẹ́ má ní problem. Ọjọ́ yẹn lẹ máa mọ irú èèyàn tó jẹ́. Pẹ̀lú onígbìndé ṣàgbà 2 portion of rice ẹ dáadáa. Wàá wà òkè. Ilé dádì ẹ ni kò kí ń bọmọ lẹ́rù. Ìwọ tí ẹ sì wà ń bẹ́ yẹn náà kò fara ẹ balẹ̀. Ẹ̀yin èèyàn kò jẹ́ bó ṣe jẹ́ mọ̀ kọ́ tẹ́ bá feel about this video down below. God bless you. Have a wonderful day. Bye.